oògùn tó máa ń fọ àbàwọ́n burúkú kù lára ẹni. Ó ṣiṣẹ́ ọ̀tá, ó ṣiṣẹ́ kí wọ́n fi àmì burúkú síyàn lára, ó ṣiṣẹ́ rẹ̀. Ọ̀kan lára àwọn iṣẹ́ tá a máa ń lò ní ọ̀pọ̀lọpọ̀ mọ̀ wò pé ewé wo ni bàbá Fágbénró mú lọ́wọ́ yìí. Ewé yìí ni wọ́n ń pè ní ewé ẹ̀lú. Ṣé nígbà tá a wà ní primary school, ewé yìí ni àwọn máa ń gún gbà tí ayé ọ̀làjú ò tíì dé, tí ò tíì sí whiteboard. Ewé yìí làwọn máa ń gún papọ̀ mọ́ èédú tá a máa fi ń kun blackboard. Ẹlòmíì tún lè mọ̀ wò nítorí pé ọ̀la pé àwájọ́ mọ ẹja pera ní nǹkan gbà lọ́wọ́ àwọn àgbàlagbà. Ewé tá a máa fi ń kun blackboard ni òun náà ń pè léwé ẹ̀lú. Gbogbo àwa tá a lọ sùkúù oko tí wọ́n ń kun blackboard ọjọ́ Friday ká tó lọ lé ara àwọn ewé òun ni. Tá a bá ti gún méèdú òun láwàá fi kun ojú blackboard yóò tún wá dúdú cream nígbà tó fi máa di Monday tẹ́ẹ̀dé bá gbogbo bí funfun tí chalk ti ṣe yẹn a tún dùn wò bí wà tó yẹ pé ẹsẹ̀ ṣe blackboard ni. Ewé ọ̀hún ni òun là ń pè ní ewé ẹ̀lú. Ewé yìí nìkan lóògùn papọ̀ mọ́ ọṣẹ ó bá máa fi wẹ̀. Gbogbo ìdíwọ́ ni ìdènà ni àṣàṣe bá máa kú ònú ayé rẹ̀. Ó wá gún ewé kan ogún mọ́ṣẹ́ òun fi ń wẹ̀ ayé rẹ̀ sì bẹ̀rẹ̀ sí dáwọn orí ọṣẹ mọ́. Ṣé ẹ̀ṣẹ̀ nu? Ṣó ṣàánú mọ́jẹ wọn tán mọ́jẹ wọn bá tiẹ̀ jẹ́. Ẹ máa sọ fún wọn pé ẹ má lo nǹkan dúdú o, nǹkan dúdú ọ̀dà o, wò ó ara àwọn tó yẹ kó sá fún nù. Ẹni tó sọ fún ọ pọ̀ gbọ́dọ̀ lo nǹkan dúdú tó o bá súnmọ́ dáadáa ó ní gbọ́ ọṣẹ tí fi ń wẹ̀ ńlé. Ọlẹ́bu tí ń bù sẹ́nu láàárọ̀ ńlé. Wọ́n wá jẹ́ kí wọ́n tàn ọ́ o, kí wọ́n bá tọ́ ọ pa. Torí bí èèyàn bá wáyé tí ò nípa, tí ò ṣe rere, tí ò ṣe dáadáa, tí ò gbé nǹkan rere ṣe, ọ̀rọ̀ ń tọ̀hún dàbí ẹni tó kọjá bí ejò tó kọjá lórí àpáta tí ò nípa ni. Má jẹ́ nìkan kan tọ́ kó lè bá nípa nú ayé o. Irú ewé yìí ní ìsìn kọ̀nà ní nǹkan kan tó o bá ní lẹ́kùnlé rẹ gún mọ́ṣẹ́ máa ń fi wẹ̀. Gbogbo àbàwọ́n bí yóò sì máa ṣí kò nú ayé rẹ. Bóyá ìyọnu ló ń wá, aṣínà ló ń wá, ìwọ pé Fágbénró. Ọṣẹ ọ̀tá ló ń wá, iṣẹ́ àṣírí bíbò ló ń wá, iṣẹ́ aṣínà ló ń wá. Àwọn iṣẹ́ tí ò ní bọ̀ láàrẹ jẹ́, àwọn iṣẹ́ tí ò ní nǹkan ìyanu tí ò ní jẹ́ kọ́ láàrẹ ọ̀la mi tí ò ní ba ẹ̀yìn rẹ jẹ́ tó o bá tún lọ tán, ìwọ pé Fágbénró. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ò ní kábàámọ̀ tó bá darapọ̀ mọ́ iléeṣẹ́ Fágbénró. Bísínẹ́sì rẹ ò lọ déédé, ìwọ pé Fágbénró. Ìwé ìgbélú ni wọ́n wá, ìwọ sọ fún Fágbénró. Àbí gbogbo nǹkan tẹ̀ tí wá dojúrú, ìdíwọ́ àìsàn kan ni, ìdíwọ́ ọ̀fà kan ló ti wá náwó kò tiẹ̀ fẹ́ sọ́nà àbáyọ, ìwọ pé Fágbénró. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ò ní kábàámọ̀ tó bá iléeṣẹ́ Fágbénró ọmọ òrìṣà tó dádòwò pọ̀. Àǹfààní bẹ lórí YouTube mi náà tẹ̀lé má rí ní Facebook page yìí Òrìṣàtọ́lá Fágbénró Herbal Medicine Limited. Àǹfààní bẹ lórí TikTok, àǹfààní bẹ lórí Facebook náà Òrìṣàtọ́lá Fágbénró Herbal Medicine Limited náà ni mò ń jẹ́ bí gbogbo ẹ̀. Ẹ wò ó, ìdààmú ayé ò ní jẹ́ tiwa o, ọ̀fọ̀ ìdààmú kò ní jẹ́ tiwa o. Ayé ò ní pè yín torí mi láburú o, èmi náà sì ní pè yín torí yín láburú. Gbogbo ẹ̀yin fáǹsì mi ẹ̀ mọ̀ lò òkè ni o. Ọdún yìí tó ti ń lọ mọ́sùn o. Sísùn ta ni ọmọ sùn ni wípé iṣẹ́ ọwọ́ tó ń ṣe já fi àwọn ìgbìyànjú tí wàá ràn lọ́wọ́ kí lọ síwájú lè máa dé. Pẹ̀lú àṣẹ Ọlọ́run ànífòsì ló gbà o. Nọ́mbà tẹ́ pè mí sí rè 080 30 45 6383 080 30 45 6383. Ẹ lè pè mí kí n má gbé tàbí kí n má tètè gbé torí ọ̀pọ̀lọpọ̀ kọ́ọ̀lù. Ẹ máa bọ̀ wá lù lọrin. Anyway àtẹ bá ti sọ̀kalẹ̀ ń lù lọrin ẹ̀yẹn ká gbọ́kadà. Ẹ lè lọ sí ilé epo Ibrolac lágbo ọba. Ilé epo Ibrolac lágbo ọba. Tẹ bá ti dé ilé epo ẹ sọ̀kalẹ̀. Ẹ dún wájú ilé epo yẹn, ẹ kọ̀yìn sínú ilé epo yẹn. Ẹ kọjú sórí títì tọlọ́kadà ti sọ yín. Ẹ wá apá òsì yín, apá àlàáfíà yín. Bí òpónà méjì ní other side ẹ rí transformer kan tí fọganáísà kan wà lára rẹ̀.
orúkọ fọgá ẹni Alhaji Hasan ọmọ Ẹdẹ. Ẹ̀rí sáńbọ̀dù mi lára transformer yẹn náà Òrìṣàtọ́lá Ifágbénró Herbal Medicine Limited. Orúkọ junction yẹn tí fọgá wà tí transformer wà tí sáńbọ̀dù mi wà yẹn náà ń pè ní Olú Guest House Junction. Ẹ bèrè ilé Ifágbénró ọmọ Òrìṣàtọ́lá, àpèsìn gbogbo ológun àgbáyé, àpèsìn ṣègùn àgbáyé. Ẹ ní dààmú o, ìdààmú ayé ò ní jẹ́ tiwa o. Ọdún yìí ló ti ń lọnu kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, ọdún yìí ó tún parí. Ṣé bó ṣe fòṣì lu ọdún tó lọ náà ló tún fẹ́ fòṣì lu ọdún yìí? Jí má sùn o, bí èèyàn bá ti sùn kò ní sùn o, má wá wa kú wa o. Ìwà kú ó gbé yẹn débi kankan o, ń padà ń ba ayé èèyàn jẹ́ ní o. Ẹ like, ẹ share, ire o, ire gbàǹgbà.